sì máa ní sọ́dọ̀ ọmọlá nìyí o. Alájọkẹ́ mo mọ̀ tó ti dé bí mo ti ń dé o. Lónìí mo rí bá fọlọ́run ọba. Ẹni bó bá wọlúgbọ́n ẹni òjíire. Bó wà rẹ̀ ṣàkójíire. Mo ní bí Rúkàyátì Táíwò Àbíkẹ́ ọmọlá nìyí bá ti jíire àbùsẹ́bùsẹ́. Àyà bàbá tó dé ògún tó yé. Ọ̀sìn mọ́ gbọ́ dídùn ẹnu mi. Ìyá Mubarak mọ́ gbóhùn ẹnu mi. Ìyá Muiz mọ́ gbọ́ dídùn ẹnu mi. Mo ní opó ọdún opó ọjọ́ bí òní o, ọjọ́ bí owó ọlá. Ohun àìkú èyí tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ tó bá ọ láyé. Ìbọn yìí lọ́mọ tirẹ̀ nínú afárá o. Òjò láwọn tirẹ̀ nínú àpà bẹ́ẹ̀ kó ló ti mọ tirẹ̀ lálárẹ̀ẹ́rẹ́. Àmínátì ló ràn wá o. Ìyá ọkọ rẹ lórí mọ kì ọ́ ní kí ìyá ni. Ó ní pé okú ọdún okú ọjọ́ bí òní tó bá ọ láyé ọjọ́ bí owó ọlá. Ọmọ àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ tó bá ọ láyé. Táyé lolú o. Èjìrẹ́ òkè mọ̀ gbọ́ dídùn ẹnu mi ẹdúnjọ́ bí o. Ọmọ ẹdùn gbálájá orí igi. Ẹ̀yin ló bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ fẹsẹ̀ méjèèjì bẹ́lẹ̀ alákìsà. Òòṣà alákìsà donígbà aṣọ. Bómi kí n bọ́ relé òsì kí mi kí n padà lẹ́yìn rẹ ni. Ìbí wíníwíní o, wíníwíní ni lọ́jọ́ rọgbọ́. Èjì wọ̀rọ̀ lọ́yìn iye tó bí lọ́mọ ni. Èjìrẹ́ mọ́lẹ́ wà ńlẹ̀ wáyà lé tèmi gangan. Èjìrẹ́ ọ̀kẹ́ o. Òbẹ́ nìkan jà fọwọ́ fún gbogbo ara lé lójú. Èjìrẹ́ yálé mi ẹni ọlá. Èjìrẹ́ yálé mi ẹni re. Èjìrẹ́ yálé mi ẹni ọrọ̀. Ẹ̀yin la fíjú o. Àfíjú ọmọ tí gbàdọ̀ balẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ. Àfíjú ọmọ tí gbà kúlẹ̀ tó bí lọ́mọ ni. Ẹ̀yin ló délé alákìsà. Òòṣà alákìsà donígbà aṣọ. Èjìrẹ́ ọ̀kẹ́ o. Èmi ò rọ́pù nínú Èjìrẹ́. Gbogbo Èjìrẹ́ tí mo mọ̀ náà lówó lọ́wọ́ náà dùn ún wò. Ìbọn kan ṣoṣo kóró ni babaláwo onífáfá gbogbo. Ìyá oníkálùkù wọn bímọ tiwọn. Ọ̀kan ṣoṣo ni kóró. Ẹni Ọlọ́run bá ta lọ́rẹ ní fún lèjìrẹ́. Ọ̀rẹ́ lèjìrẹ́ ará ìṣokùn. Ẹ̀dúnjọ bí ọmọ ẹ̀rù ti ṣeré orí igi. Èjìrẹ́ ọ̀kẹ́ o. Àfíjú ọmọ nìyó. Àfíjú ọmọ nìyó. Àfíjú ọmọ lèjìrẹ́ ará ìṣokùn. Ọ̀kan bá bí méjì ló wọlé tọ̀ mí wẹ́rẹ́. Ọ̀kan bá bí o. Èjì ló yàlé mi ni. Mo ní o. Èèpò ń bẹ̀ wá ń bẹ̀ o. Èèpò ń bẹ̀ wá ń bẹ̀ o. Àyà mi ò já. Óyè. Àyà mi ò já láti ibi méjì o. Èèpò ń bẹ̀ wá ń bẹ̀ o. Táyé lolú Àbíkẹ́ o. Ó yá jáde lè bàbá tó bí ọlọ́run gẹ́gẹ́. Ọ̀yọ́ ní sẹ́lẹ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́. Lẹ́ẹ̀bájí ṣe bí Ọ̀yọ́ láàárẹ̀ o. Ọ̀yọ́ ọmọ ní ṣe bí bàbá ńlá kò bàbá nìkan kan. Ajísọ́lá nìyẹn ọmọ jòwú yọkọ lẹ́nu àbílà tọ̀ọ̀tọ̀ lẹ́yìn. Ẹ̀yìn lọ́mọ Ọ̀yọ́ mọ̀ láàfin. Ọ̀yọ́ mọ̀ láàfin. Ọ̀yọ́ mọ̀ láàfin òjò pàṣẹ gẹ̀rẹ́mọdé ọmọ àti ìgbà. Lọ́wọ́ kó lọ́wọ́ kó gbowó. Òkú ọ̀fà pé kó fọ fàálẹ̀. Ibi kó bá lè rìjà kó lè dápọ̀ ní kọ́ mọ̀ ọba aládé yẹrí lè rí ṣe jẹni. Ẹ̀yìn lọ́mọ Ọ̀yọ́ ládé wàyí òkú kówó rà dé rí. Mo lájí ṣe bí Ọ̀yọ́ láàrin mo nítorí kíni píní sí lọ́mẹ́rí tí jogún ọ̀la. Lọ́mẹ́rí tí fọpọ́ láyàgí. Ọ̀yọ́ ló ní ká rìn ká sán pa. Ọ̀yọ́ ló ní ká gbẹ́sẹ̀ kó yé ẹ̀yìn. Èyí àgbàrá ni o. Ọmọ ajíbẹ́yìn bó ṣe lérí o. Akíní bàbá tó bí lọ́mọ gangan. Ẹ̀yìn lọ́mọ kí n tí ò gbọ́dọ̀ sojú bá dọjọ́ ogun ni. Ẹ̀yìn ò kí rọ́gùn kó sá o. Arógun mọ̀mọ́ sàníyàn arógun mọ̀mọ́ sójó. Ọ̀yọ́ o ajíṣe bí Ọ̀yọ́ láàárín o.
ìran bàbá yìí o ìran bàbá yìí o mọ̀ nítorí bàbá ńlá fún bàbá ẹnìkan. ẹ jẹ́ rere ọkọ rẹ gẹ́gẹ́ Ìkirè nílé ọkọ rẹ bàbá Túndé Ògúntóyè o. ẹ̀yin lọ́mọ Ìkirè nílé ewu níwìnrín ọmọ tẹ́lẹ̀ gbin ewúra ọmọ tẹ́lẹ̀ gbin sùn gángan ọmọ ewu filẹ̀ hàn mí o ọmọ ewu fọ̀nà hàn mí o ọmọ ewu ò jẹ́ fàbùjá lé Ìkirè hàn ni mo nítorí kíni wọ́n ní ó nítorí ìsasùn ẹja tí ń bẹ nílé bàbá àwọn gangan ni ẹ̀yin lọ́mọ Ìkirè ọmọ ewu níwìnrín ọmọ tẹ́lẹ̀ gbin fi ewúra ẹ̀yin lọ́mọ onígbọ̀kà àjòjò gbọ́dọ̀ wọ̀ tó rájòjì tó bá wọ́gbọ̀n yóò dẹ́bọra ni ẹ̀yin lọ́mọ ewu ni mí ò ń gbọ́dọ̀ mẹ́mọ́ ògùrọ̀ ọmọ ewu ni mí ò ń gbọ́dọ̀ mẹ́mọ́ pẹ́ni ńlẹ́ o táyé lolúwa mọ̀ gbọ́ wìrìwìrì ẹnu mi ìyá Mubarak tó ń gbọ́ dídùn ẹnu mi ìyá Muizi ọ̀rí o mo lóun ti sọdún eléyìí náà o wá ní sọdún ikú ní sọdún ìbànújẹ́ láṣẹ Ọlọ́run ọba bọ́dún bá dé pèrègùn àmọ́ òsùn bọ̀ wálé ayé ọmọ tuntun ni òní dọ̀tí láéláé ọdún orógbó gbàgbọ́ ọdún òbí óyọ nígbàdùn ọmọ nídà kámọ́sẹ̀ rámọ́bì lórí àdẹ ọdọọdún ló mọ̀ wà láṣẹ lọ́dún mari ọba ọ̀rá ìtọ́ yìí dá wọn ọ̀dọ́ mi dá bàlùwẹ̀ ọ̀dọ́ òrèrè ò mọ̀ ní dá láṣẹ lọ́rùn ọba mo ní kó gbọ́ kó tọ́ kó pẹ́ láyé o kò wá sí bó ti pẹ́lẹ̀ ayé tójú rẹ̀ ò ní rí bí láéláé mo ní kó gbọ́ kó tọ́ o kó gbọ́ bí àwọn àgbà kan èyí tí wọ́n fọ ọmọ òwú sọ́ndì ọ̀hún lọ́jọ́ ọjọ́ sí òun yọ títí òwú dò kíni àlékún owó àlékún ọ̀la àlékún burúdi àlékún àìkú èyí tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ láṣẹ Ọlọ́run ọba mo lọ́mọ ọmọ ní kúmọ̀ lọ́wọ́ Mubarak ọmọ ní kúmọ̀ lọ́wọ́ Muizi ọmọ ní kúmọ̀ lọ́wọ́ láṣẹlẹ́dùn mari ọba ọkọ ní kúmọ̀ lórí bàbá Túndé Ògúntóyè ọmọ ní kúmọ̀ lórí láṣẹlẹ́dùn mari ọba onírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ mo lò ní fìrúdú so kó mọ̀ sàmì àtẹ àwárí o àmì náà sì ló ràn wá o ìyá ọkọ rẹ lónìí mọ kì ọ ní kí ìyá ni ó ní gbọdún láyé o Rúkàyátì o ọdún kan ọmọ wọn ni o.